ẹ kú àmójúbọ̀ ọ̀sẹ̀ tuntun lọ́ọ̀dẹ̀ yìí o láti inú àwọn ìwé ìròyìn ìjọ àgùdà káàkiri ilẹ̀ Yorùbá ló ń dé sétìgbọ́ yín. àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yín láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV nílùú Ìbàdàn. ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú àwọn ìròyìn náà bẹ̀rẹ̀ láti ìlú Èkó arúmisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. ẹ kún fún ìgbàgbọ́ àti ìrètí ní gbogbo ojúṣe yín nínú ìjọ o. Ta ló sọ bẹ́ẹ̀? Látojú ìwé kìíní ti The Catholic Herald nídáhùn rẹ̀ ti sàn dé ojú keje. Àbájáde àyẹ̀wò ta ni bàbá ọmọ lọ́dún 2025 lórílẹ̀‐èdè Nàìjíríà ṣàfihàn pé ìdá 25% àwọn bàbá ni kì í ṣe bàbá àwọn ọmọ tí wọ́n ṣàyẹ̀wò fún o. Ojú ìwé kẹfà ti The Catholic Herald ló wà. Ẹgbẹ́ obìnrin ìjọ Àgùdà Ìbàdàn ṣayẹyẹ júbílì àwọn obìnrin. Ojú ìwé kìíní ló ti sàn dójú ìwé karùn-ún ti The Catholic Weekly Independent. Èròǹgbà wa gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú iṣẹ́ Jésù Kristi ní pàtàkì jùlọ nírúfẹ́ àkókò tiwa yìí. Bíṣọ́ọ̀bù àgbà Abégúnrin ló pàrọwà bẹ́ẹ̀ fáwọn obìnrin olùfọkànsìn. Ojú ìwé kejìlá Independent ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ akọgun nínú àdúrà o. Bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó ló pàrọwà bẹ́ẹ̀ fáwọn wo níbo sì ni. Ojú ìwé keje ti CDA Rock nídáhùn wọn wà lẹ́kùnrẹ́rẹ́. Lọ́jọ́ ọdún òbí àwọn òbí ìyẹn ní grandparents, Pápá Mímọ́ bẹ̀bẹ̀ fún ìrètí àti ìtọ́jú fáwọn àgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí bẹ̀rẹ̀ ní pẹrẹu báyìí. Ẹ bá wa ká lọ. Ẹ kún fún ìgbàgbọ́ àti ìrètí ní gbogbo ojúṣe yín nínú ìjọ o. Ta ló sọ bẹ́ẹ̀? Látojú ìwé kìíní ti The Catholic Herald ìdáhùn rẹ̀ ti sàn dé ojú ìwé keje gẹ́gẹ́ bí a ti ṣe sọ. Níbi ìpàdé ọlọ́jọ́ mẹ́rin tàwọn ẹgbẹ́ obìnrin ìjọ Àgùdà Èkó ni bíṣọ́ọ̀bù àgbàfẹ́kùn náà Most Reverend Dr. Adéwálé Martins ti pàrọwà yìí. Ó rọ àwọn obìnrin náà kí wọ́n máa fi ìjìnlẹ̀ ìgbàgbọ́ àti ìrètí hàn ní gbogbo iṣẹ́ wọn nínú ìjọ. Ìpàdé yìí ló wáyé ní Holy Church College Ọbalẹ́ndé nílùú Èkó látọjọ́ 14 títí dọjọ́ 17 oṣù tá a wà yìí. Yàtọ̀ sí àdúrà àti ọ̀pọ̀ ìjíròrò ọjọ́ náà, wọ́n tún lo àǹfààní ìpàdé náà láti fẹ̀yẹ dá àwọn tí wọ́n fakọyọ nínú ojúṣe wọn nínú ẹgbẹ́ náà lọ́lá. Ààrẹ ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè yìí, Ìyáàfin Elizabeth Sónúbi, nìròyìn sọ pé ó darapọ̀ mọ́ wọn nínú ìpàdé náà. Àbájáde àyẹ̀wò ta ni bàbá ọmọ lọ́dún 2025 ìyún ní DNA lórílẹ̀‐èdè Nàìjíríà ṣàfihàn pé ìdá 25% àwọn bàbá ni kì í ṣe bàbá àwọn ọmọ tí wọ́n ṣàyẹ̀wò fún o. Ojú ìwé kẹfà ti The Catholic Herald ló wà. Iléeṣẹ́ àyẹ̀wò ta ló lọ́mọ kan tá a mọ̀ sí Smart DNA ló fìròyìn yìí léde pé àbájáde ìwádìí àwọn lọ́dún yìí lórí ta ló lọ́mọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí fi hàn pé ìdá 25 àwọn bàbá ni kì í ṣe bàbá àwọn ọmọ tí wọ́n rò pé tiwọn ni. Èyí ló mú àwọn adarí nínú ìjọ Àgùdà kọminú síròyìn yìí. Ọmọ ẹgbẹ́ KSJI kan, arákùnrin Ugo Okoge sọ pé àpẹẹrẹ àdàbà tó yí ẹ̀gbin àwùjọ ká lọ̀rọ̀ náà. Ó fi kún pé ó tako sáàlà ìwà ìgbàgbọ́ lọ́pọ̀lọpọ̀. Arábìnrin Dame Bridget náà ní tiẹ̀ sọ pé ó tilẹ̀ fi hàn pé àwọn tí wọ́n bá lọ ṣàyẹ̀wò yìí ti ń fura síra wọn tẹ́lẹ̀ ni kí wọ́n tó lọ ṣàyẹ̀wò àti pé ilé ò fararọ. Ẹgbẹ́ obìnrin ìjọ Àgùdà Ìbàdàn ṣayẹyẹ júbílì àwọn obìnrin. Ojú ìwé kìíní ló ti sàn dójú ìwé karùn-ún ti The Catholic Weekly Independent. Lọ́jọ́ 15 sí ọjọ́ 17 oṣù yìí, ẹgbẹ́ àwọn obìnrin ìjọ Àgùdà ṣe júbílì wọn ní Capuchin Franciscan Friary lólómi Olúǹdé nílùú Ìbàdàn. Àkòrí ọ̀rọ̀ ìjìnlẹ̀ fún àpérò wọn ni obìnrin, ẹni tó ń fìrètí fáwọn tí kò ní ìrètí. Àlùfáà Francis Adédìgbà ló bá wọn sọ̀rọ̀ lórí àkòrí náà. Akọgun wọn
ìyún chaplain wọn Reverend Father Joseph Akíbínú nìròyìn sọ pé ó darí mísà tí wọ́n fi síde ayẹyẹ náà. Ààrẹ gbogbo ọmọ ìjọ Àgùdà Ìbàdàn arákùnrin Felix Ọládòkun la gbọ́ pé ó fìjókòó yẹ wọn sí níbi ayẹyẹ yìí pẹ̀lú. Èròǹgbà wa gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú iṣẹ́ Kristi ni o, ní pàtàkì jùlọ nírúfẹ́ àkókò tiwa yìí. Bíṣọ́ọ̀bù àgbà Abégúnrin ló pàrọwà bẹ́ẹ̀ fáwọn obìnrin olùfọkànsìn. Ojú ìwé 12 ti Independent ló wà. Níbi ìpàdé àwọn bíṣọ́ọ̀bù tó yí ẹkùn Ìbàdàn ká pẹ̀lú àwọn obìnrin olùfọkànsìn lọ̀rọ̀ yìí ti jẹyọ. Most Reverend Dr. Gabriel Abégúnrin ló fọ́ wọn akin yìí léròǹgbà ètò ìgbọ́ra-ẹniyé tó ń lọ lọ́wọ́, ìyún ní synod àti ọdún ìrètí tó ń lọ lọ́wọ́, Year of Hope. Àjọrò yìí níròyìn ló wáyé ní Provincial Center nílọrin lọ́jọ́ 12 oṣù yìí. Bíṣọ́ọ̀bù ní láti èrò àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù orílẹ̀-èdè yìí nìlànà náà ti wáyé ló ti jẹyọ, èyí táwọn wá múlò láwọn ẹkùn Ìbàdàn yìí káwọn lè jọ pèrò ìlọsíwájú àwọn ẹkùn wọn wọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ akọgun nínú àdúrà o. Bíṣọ́ọ̀bù Ọdẹ́tòyìnbó ló pàrọwà bẹ́ẹ̀ fáwọn wo níbo sì ni. Ojú ìwé ti CDA Rock nìdáhùn wọn wà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo onígbàgbọ́ pátá ní Bíṣọ́ọ̀bù Abẹ́òkúta Most Reverend Dr. Peter Ọdẹ́tòyìnbó rọ̀ báyìí pé kí wọ́n jẹ́ akọgun nínú àdúrà nítorí pé ó jẹ́ ipa pàtàkì nínú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run. Nígbà tí ó ń gbọ́wọ́lé àwọn 107 ènìyàn lórí 107 fún ẹ̀mí mímọ́ ló sọ bẹ́ẹ̀. Ayẹyẹ yìí ló wáyé ní St. Anthony Catholic Church Ìtẹ̀lé nílùú Abẹ́òkúta. Ó ní àdúrà gbogbo ìgbà yìí ló lè fi ìforítì àti ìgbẹ́kẹ̀lé wọn nínú Ọlọ́run hàn àti pàápàá ìfaramọ́ ìfẹ́ Ọlọ́run. Lọ́jọ́ ọdún òbí àwọn òbí, ìyún ní Grandparents Day, Pápá Mímọ́ bẹ̀bẹ̀ fún ìrètí àti ìtọ́jú fáwọn àgbà. Lójú ìwé 12 ti CDA Rock ní Pápá Mímọ́ Leo kẹ́yìn láti fi yé gbogbo àwọn arúgbó pé lójú Ọlọ́run ọjọ́ ogbó jẹ́ àkókò ìbùkún àti oore ọ̀fẹ́, àti pé àwọn àgbà jẹ́ ajẹ́rìí ìrètí fún ìyún ní fún Ọlọ́run. Ó tún rán wọn létí pé ìrètí ni orísun ayọ̀ bí ó ti wulẹ̀ kọjọ́ orí tó. Ó wá rọ gbogbo àwùjọ kí wọ́n fìfẹ́ gba àwọn arúgbó nítorí àwọn ni wọ́n rán ẹ̀dá létí pé ilé ayé tayọ àkókò tá a wà yìí, tí ẹ̀dá ó sì gbọ́dọ̀ tàfàlà lé lórí nípasẹ̀ àwọn ohun tó máa ń rí kọjá lọ, àti pé àwọn òbí wọ̀nyí ni wọ́n jẹ́ àpẹẹrẹ ìgbàgbọ́, ìfọkànsìn, ìforítì, ìrántí àti ìfaradà. Àwọn wọ̀nyí ló sì jẹ́ wúrà tí wọ́n ti fi léde fáwọn ọmọ ọwọ́ wọn. Ǹjẹ́ agbétú ṣetán òun rèlú ìdáró, àlùkò ṣetán òun rèlú ìkósùn, lékèélékèé èmi ṣetán òun rèlú ìkẹfun. Èmi oníròyìn Paul Aṣáwálé mo tún ṣetán lónìí, mò ń padà sí káà mi. Ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tá ó tún pàdé, ire fún yín, ire fún mi, ire fún gbogbo wa.